Hello. Ẹ̀yin èèyàn mi o. A kú dédé ìwòyí o. A kú gbẹ́ngbẹ́lẹ́kẹ́, a kú gbẹ̀ngbẹ̀lẹ̀kẹ́. A kú bó ṣe ń lọ. A kú ìtẹ́tí sí wa. A tún gbé ànádá gbéborùn tó jẹ́ pé ó ní ọpọlọ, ó ní ọgbọ́n, ó mìmì jọ̀jọ̀. Tí ìdá kan mọ̀, àwọn oníṣẹ́ ibi. Ayọ̀ ní tiwa lójoojúmọ́. Ayọ̀ ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni. Àti gbogbo àwa olólùfẹ́ Naomi. Aláyọ̀ ni wá títí ayé la ó máa yọ̀. La ó máa yan Ọlọ́run lógo. Kò sí ìbànújẹ́ lọ́rọ̀ wa o. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. Bẹ́ẹ̀ ni o. Nọ́bá nílé ní kábíyèsí. Nínú ọlá ńlá kábíyèsí. Nínú ọlá ńlá. Pẹ̀lú bí kábíyèsí ṣe ń mìnì jọ̀jọ̀. Tí inú ẹ̀ ń dùn láti yejọ́ yìí tí ìyàwó ẹ̀ ti bímọ. Queen Naomi, precious wife tó bímọ. Tọ́lọ́run bá fẹ́ ṣe oore fún yàn, ó máa ń ṣe pátápátá láìkù díẹ̀, láìkù kan, láìkù chíńchíní kankan. Ó máa ṣe pátápátá fínífíní ni. Wọ́n ní kábíyèsí dìde lénìí ní Sunday. Ẹ̀sìn kan ní àwọn eléré sẹ́pẹ̀ rí. Ó pe rẹ̀ ní traditional man. Ṣùgbọ́n tó wá di Sunday, a múra ṣọ́ọ̀ṣì. Kò ṣe ní múra ṣọ́ọ̀ṣì ìgbà tí ò ń ṣọmọ èṣù. Ìgbà tí ìṣe pé èṣù ló dá, Ọlọ́run ló dá. Ó gbọ́dọ̀ lọ sí ilé Ọlọ́run lọ yin Ọlọ́run lógo. Ó mọ oore Ọlọ́run torí ẹ̀ lọ́lọ́run ṣe ń bùkún. Ẹ rò pé bóyá ordinary Ọlọ́run kan àbí kí ni kábíyèsí kan dédé bẹ̀rẹ̀ sí ní jẹ oyè kábíyèsí. Wọ́n ní ẹni tó bá ń retí àti sùn ẹkùn, ó máa pẹ́ létí odò ni. Bẹ́ẹ̀ ni òun lọ̀rọ̀ ẹ̀yin olórí. Ẹ̀yin gbàtú ẹ̀yọ̀ yìí. Ẹ̀yin ìwò ẹ̀yin báwo. Bẹ́ẹ̀ ṣe máa mú bọ̀ ni because àfi tẹ́ bá jáwọ́ nu iṣẹ́ ibi láti máa pursue Naomi. Torí kábíyèsí tó mọ̀ọ́re, ó mọ̀ọ́re tọ́lọ́run ṣe fún un. Ó múra kẹ̀ǹkẹ̀. Ó lóun fẹ́ lọ ṣe ìdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì. Ó gbọ̀nà ṣọ́ọ̀ṣì Esther, kí ni Reverend Esther. Wọ́n ní mọ́mì wa Reverend Esther gbó dìde. Òun fẹ́ lọ ṣe ìdúpẹ́, òun fẹ́ lọ fi ògo Ọlọ́run hàn láti yin Ọlọ́run lógo ní ṣọ́ọ̀ṣì Reverend Esther. Wọ́n ní bó ṣe múra ni. Wọ́n ní wọ́n ló ti gbọ́ pé ó fẹ́ lọ ṣe, èmi ò tiẹ̀ mọ̀ bí kábíyèsí ló ń sọ fáwọn olórí ibi tó lọ àwọn ibi tó ti gbọ́ gbogbo àwọn èké gbéborùn wéke yíde. Báwo ló ṣe mọ̀ pé kábíyèsí fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì Reverend Esther láti lọ ṣe ìdúpẹ́ ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣé kò tọ́pẹ́ kò jọpẹ́ lọ ní? So lọ́rọ̀ kan ṣá o. Nọ́bá ní àwọn entourage kábíyèsí. Kábíyèsí ya pé ọ̀pọ̀ yẹ́yẹ́ àwọn tí ń lọ. Wọ́n láwọn olórí sọ pé ṣé bóyá kí kábíyèsí sọ fún àwọn kí gbogbo ọjọ́ lọ kọ́jọ́ lọ yin Ọlọ́run lógo. Pé bẹ́ẹ̀ ni ó yẹ kí kábíyèsí ṣe bẹ́ẹ̀. Pé Ọlọ́run ló mọ nǹkan tí Queen Naomi fún kábíyèsí jẹ. Ìgbà tó di ọ̀tẹ̀ ti Naomi, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ pé kábíyèsí ó ṣe gbá, ó ṣe Queen Naomi ṣe gbá. Àwọn ti mọ̀ pé kábíyèsí ò nífẹ̀ẹ́ wọn. Torí ìgbà tí tó bí lọ́ba tó bí ìbejì, kábíyèsí ò máa gbé lárugẹ tó yẹ. Wọ́n nígbà tí Ashley nígbà tóun náà bímọ, kò gbé ọmọ tòun náà lárugẹ báyìí. Ó ṣe wá jẹ́ nígbà tí Queen Naomi wá bímọ tiẹ̀, wọ́n bá ń gbé lárugẹ. Wọ́n bá ń gbé pé òde ní bó ṣe wá ń ká kábíyèsí lára. Ẹ̀yin náà ti judge ẹ̀ fúnra yín. Ẹ ti judge ẹ̀ rẹ̀ ti dára yín lẹ́bi. Ẹ̀yin báwo. Ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe rádaràda ni Queen Naomi ṣe ṣe rádaràda? No now. A gbọ́ wípé tó bí ọmọ rìnrìn ni. Ibi tó rìnrìn kù ló ti lọ gbé oyún ìbejì. God clear pé kábíyèsí ló ní ṣe náà ń sá kábàkàbà. Tó ń sá gúlegúle. Tó ń ṣe secret and hide game. Gbogbo fùrọ̀ wọn ló wà ń tà. Adìyẹ bà ló kan ọ̀rọ̀ òun lọ́rọ̀ wọn. Aró orókun aró adìyẹ. Ṣé ti Tóbi la fẹ́ sọ ní àbí ti Ashley? Àṣírí yín kàn tún gbogbo gbà. Àṣírí wọn ò borí. Ṣé bí Naomi ṣe bímọ tán ìgbà tó wà nínú oyún àti ìgbà tí gbogbo
ṣebí kábíyèsí sọ pé kò sí ìyàwó òun kankan tó lè bímọ ń ta àfààfi òun ló máa bímọ sí gbogbo oyún tí Naomi ní ó sì ṣojú kábíyèsí bá nurture oyún yẹn títí tó fi di ijọ́ tó bímọ ẹ̀yin gbé oyún ẹ̀ sá lọ how many months kábíyèsí ò tiẹ̀ rí yín sójú rí wọ́n ní kò rí yín sójú bóyá ẹ lóyún bí ẹ ra oyún ni o bóyá ẹ ra ọmọ ni Ọlọ́run ló yé ẹ kàn déédéé gbé ọmọ wá pé ẹ ti bímọ o kí kábíyèsí gbà àṣé àgbọ̀nrín èṣì ni kábíyèsí jẹ lọ́bẹ̀ láti ìgbà yẹn bẹ́ẹ̀ tí ń sìn yìí òtítọ́ ti fojú hàn bẹ́ẹ̀ ni òtítọ́ ti fara hàn ẹ wá fẹ́ fi bẹ́yìn ṣe bímọ tí yín fi wé ti Queen Naomi gbogbo àgbáyé ló mọ bóyún ṣe ń dàgbà nínú karahun ọ̀gbìn ìyẹn lọ́rọ̀ Naomi àtijọ́ rẹ̀ pẹ̀pẹ́ every month every day every week náà announce oyún Naomi ó ti ẹ̀ka mi lára ń gbà pé kí ló dé ẹ̀jẹ̀jẹ̀ kó lóyún gbóyún ẹ̀ ìwúdẹ ni àwọn blogger tó máa sọ pé ó lóyún ó ṣe gbá ẹgbẹ́ ẹ̀dùn lé ní o ẹgbẹ́ ẹ̀dùn lánàá kí ló dé at the end of the day pẹ̀lú wọ́n ṣe pariwo oyún Naomi pẹ̀lú wọ́n ṣe sọ gbogbo oyún Naomi ǹjẹ́ Ọlọ́run gba gbogbo ògo gba gbogbo ọlá ó mú Sátánì àtàwọn ọmọ ogun ó lọ so wọ́n mọ́lẹ̀ títí Naomi fi bí wọn ó so wọ́n mọ́lẹ̀ náà torí ẹ̀ náà ṣe sọ pé àwọn aláboyún wa máa bímọ bí àwọn ará Hébérù bẹ́ẹ̀ ni gbogbo wọn máa sùn fọ́nfọ́nfọ́n gbogbo wọn máa wà núdè títí Jésù Kristi máa fi tú àwọn aláboyún lẹ̀ bí gbogbo àwọn olórí yẹn ṣe wà núdè nìyẹn o tí kábíyèsí wọ́n pe kábíyèsí pé kábíyèsí ìyàwó yín báyìí bẹ́ẹ̀ ni bóyá wọ́n tẹ̀jọ́ wà ní hospital àbọ̀jọ́ ṣe ń lébọ̀ torí oyún tí Naomi nìyẹn òun àti kábíyèsí náà jọ ní o òun àti kábíyèsí gbọ́dọ̀ jọ ní o tó bá gbọ́ fíyìn tó bá kò tẹ kábíyèsí tiẹ̀ ń sùn ní ọ̀gànjọ́ òru tó bá gbọ́ pà Naomi o wọ́n ti rọ́ọ̀ṣẹ́ lọ sí hospital oyún ti ń ya o èdè ẹ̀jẹ̀ ti ń ṣe o wọ́n ní kábíyèsí máa kọ́kọ́ collapse ní àìmọye ìgbà tó máa ní kábíyèsí collapse ṣé ìtàn wọn fi lọ tó ń bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún ẹni ẹlẹ́ni ó ti pẹ́ tí Ọlọ́run ti ṣe bẹ̀bẹ̀ láyé Naomi wọ́n lọ yìnbọn fún ọmọ ọlọ́mọ tó ń drive mo ní tí wọ́n tọ̀ tó wáyé pé wọ́n ṣe yìnbọn yẹn tẹ́rù bẹ́ṣẹ̀ ẹbẹ́rù wọ́n ṣe sọ pé wọ́n unconscious tẹ́rù bà tí mọ́tò gbókìtì ṣé gbogbo ìta àṣọ yìí làbá máa sọ alójú ti tì yín ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló mọ bó ṣe máa ń kó àwọn ọmọ ẹ̀yọ ó kó Naomi yọ títí tó fi di pé ìjọ tí Naomi fi bímọ ó tún bímọ náà tán ẹ tún ní kó tún fòkó níṣẹ́ ẹ máa gbiná gbẹ̀yìn ni ẹ máa jóná dànù ara máa sán gbogbo àwọn ọ̀tá Naomi ara máa sán wọn pa nítorí pé kàn ń lépa Naomi láì nídìí bàbá ti lọ ṣèdúpẹ́ o tẹ́lẹ́gàn ló ṣòro bàbá ti lọ ṣèdúpẹ́ kábíyèsí ṣèdúpẹ́ inú ẹ̀dùn ayọ̀ ẹ̀kan Ọlọ́run dẹ̀ ti gba ọpẹ́ ó ti gba ìyìn ó ti gba gbogbo ìyìn tí kábíyèsí tó fún Ọlọ́run Elédùmarè gbólúwo ṣe ó ti fi àmì ìmoore hàn ẹ ríran wò ikú ò ní já àwọn ọmọ yẹn pa àrùn sọ wọ́n lọ́jọ́ Ọlọ́run máa bá wa wò wọ́n yè pérégede yóò ti wo tàwa náà àwa tá à ń tọ́ ayé tiwa náà pérégede gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń gbọ́ tẹ̀lé bá wa gbàdúrà fún Naomi gbogbo ti yín náà Ọlọ́run yóò mú gbogbo àwọn ọmọ yín yóò mú wọn là wọn yóò yè pérégede ikú ò ní jí gbogbo wa pa àrùn sọ wá lọ́jọ́ lágbára ẹ̀jẹ̀ Jésù gbogbo a máa gbogbo àátọ́ àárẹ̀ ikú kọjá bọ́ sínú ìyè lágbára ògo Ọlọ́run ọba àyánu bàbá wa àtọlọ́run wa ẹ ṣé gan-an ni o bẹ ṣe ń gbọ́ tiwa bẹ ṣe ń fún wa ṣe tẹ ṣe ń gbàdúrà wa tẹ ń ṣe gbogbo ẹ̀ fún wa ọpẹ́ gbọpẹ́ wa yìnyín wa Olúwa gbọpẹ́ kẹgbà yín ọpẹ́ olóore àdáàdá tán òun la máa fi fún yín Jésù Kristi Olúwa tó lùgbàlà wa àmín ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi ẹ ṣe ń tẹ́tí sí wa tẹ́lẹ̀ bá wa subscribe tẹ́lẹ̀ bá wa share tẹ́lẹ̀ bá wa love ẹ̀ àbọ̀ Ọlọ́run á dájú lórí yín Ọlọ́run náà love ẹ̀yin náà títí ayé àìnípẹ̀kun àmín ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa bye.